Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, ògo ni fún orúkọ rẹ̀. A gbé ọ̀gá Ọlọ́run tó ní gbogbo ọjọ́, tó ní gbogbo ìgbà, tó ní gbogbo àkókò. Gba ọpẹ́ wa. Bí ọ̀rọ̀ rẹ ti ń jáde lọ, ró ní agbára. Gbogbo ẹ̀mí àìṣedédé àti àìgbọràn tí ń bẹ ní àyà wa, bá wa lé wọn jáde. Bẹ́ẹ̀ ni yóò sì rí. A máa yìn ọ́ títí. Jésù Olúwa wa. Àmín. Àbẹ̀tẹ́lẹ̀. Kí ni nǹkan tí a ń pè ní àbẹ̀tẹ́lẹ̀? A tún lè pè ní rìbá. A tún lè pè ní owó ẹ̀yìn. Àwọn ọ̀nà tí kò gbà tọ́ tá a fi ń gba nǹkan tàbí tá a fi ń fúnni ní nǹkan nítorí pé kí nǹkan yẹn bá lè ṣeé ṣe, kí ohun tí a ń ṣe bẹ́ẹ̀ sí kó lè ṣeé ṣe. Àbẹ̀tẹ́lẹ̀. Bíbélì lòdì sí pátápátá pé dákun jọ̀wọ́ bá mi ṣe báyìí nítorí ìdí báyìí. Bá mi ṣe báyìí, tètè bá mi ṣe gbà kó lè yára ṣeé ṣe. A pè ní àbẹ̀tẹ́lẹ̀. Bí a bá kíyèsí oríṣiríṣi ọ̀nà ni àwọn nǹkan wọ̀nyí ni a fi lè àbẹ̀tẹ́lẹ̀ tàbí fúnni ní àbẹ̀tẹ́lẹ̀ torí kí nǹkan kankan kó bá lè ṣeé ṣe. Bíbélì dẹ̀ lòdì sí gbogbo ìwé mímọ́ gan lòdì sí pátápátá. Bí a bá kíyèsí nínú ìwé onísáàmù orí 15, ó ní Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Àgọ́ ni nínú ibi tí tá a kọ́ ilé Ọlọ́run sí. Ta ni ó máa ṣe àtìpó? Irú ènìyàn wo ni ó máa ṣe àtìpó nínú ilé Ọlọ́run? Ta ni yóò máa gbé inú òkè tàbí orí òkè mímọ́ rẹ? Ní ẹsẹ̀ 2, ibi tí mo ti ń sọ̀rọ̀ Ọlọ́run yìí ni orin Dáfídì orí 15, Psalm 15. Ẹsẹ̀ 2 ní ẹni tí ó ń rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ láti inú rẹ̀ wá, tó ń sọ òtítọ́. Àwọn tó lè máa gbé inú ilé Ọlọ́run nìyẹn o. Téèyàn bá fẹ́ dúró nínú ilé Ọlọ́run, ó fẹ́ dúró nínú àgọ́ rẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ olótìítọ́. Orin kan nígbà tí a wà kékeré nílé ìwé, ó ní jẹ́ olótìítọ́, jẹ́ olótìítọ́, Jésù fẹ́ kí gbogbo wa jẹ́ olótìítọ́. Ó dára láti jẹ́ olótìítọ́. Òtítọ́ ní sì máa ń gbé orílẹ̀-èdè lékè. Bí a bá wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń lọ lórílẹ̀-èdè wa, ẹ jẹ́ kí n sọ pé ní àgbáyé, torí kì í ṣe Nàìjíríà nìkan ni àìṣedédé wà. Ó wà káàkiri àti nílùú òkèèrè àti nítòsí. Ó wà káàkiri. Tí a bá kíyèsí, àwa tí a bá tiẹ̀ ti rìnrìn àjò lọ sí òkèèrè rí, a rí wípé bí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀, bóyá wọ́n jí ènìyàn gbé, aláàtì yóò ti máa dún sórí aago. A máa ń rẹ́gísítà ní tí a bá ti wọlé. A dún pé irú ènìyàn báyìí wọ́n ti jí gbé. Ọkọ̀ tó gbé ni, a sọ nọ́mbà ọkọ̀ tí ó gbé. Wọ́n á sọ irú ènìyàn tí ó gbé. Òun ló jẹ́ kí ó yá láti máa mú àwọn ènìyàn ibi ní òkèèrè ju tiwa náà lọ. Àwa náà dẹ̀ lè ṣe o bí a bá fẹ́ láti ṣe. Ó rí àwọn tó ń rìn déédéé ló lè máa gbé inú àgọ́ Ọlọ́run. Bí a bá kíyèsí ẹsẹ̀ 3, ó ní ti ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹnìkejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnìkejì rẹ̀. Ní ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn, ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Tí a bá wo ẹsẹ̀ 5 tí ó parí rẹ̀, ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé
ẹ tún ẹ gbọ́ pé àbẹ̀tẹ́lẹ̀ la pé o, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé. Ṣé ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tí èèyàn bá fún ènìyàn lówó tó bá ní ẹ fi nǹkan báyìí sí, tó ń gba èlé lórí àwọn nǹkan tí ó yá ènìyàn, ẹ̀ṣẹ̀ ni. Bíbélì ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, irú àwọn èwo ni tí kò fi owó rẹ̀ gba èlé? Àwọn tó yẹ láti máa gbé inú ilé Olúwa, tó yẹ láti máa ṣe àtìpó, tó yẹ láti máa gbé àgọ́ rẹ̀, òun ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ o. Ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láéláé. Ta ni yóò máa gbé inú ilé Olúwa, tí ó máa gbé inú àgọ́ rẹ̀? Ẹni tí ń rìn déédéé, ó ṣetán láti máa rìn déédéé nínú ilé Ọlọ́run, ó ṣetán láti máa fi ọwọ́ rẹ̀, ayé rẹ̀ láti máa fi ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run. Yóò dára fún ọ bí o ti ń gbọ́rọ̀ yìí. Ọ̀rọ̀ Ọlọ́run dùn láti gbọ́, ṣùgbọ́n àti mú ṣẹ, òun ni bàbàrà ibẹ̀. Ṣùgbọ́n jẹ́ ká kíyèsára, ká wo bí a ti ṣe jẹ́, káwa gan ká máa bi ara wa léèrè. Tí a bá wo kíní àkọmọ̀nà wa ti ọdún yìí, ó ní nítorí náà ni ènìyàn ṣe gbọ́dọ̀ máa hùwà lọ́nà tí ó gbàtọ́ sí Ọlọ́run. Ká má ṣe fi owó, ká má gba àbẹ̀tẹ́lẹ̀ sí ẹnìkejì wa. Yóò dára fún wa bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Ìlérí Olúwa yóò sì máa ṣẹ nìṣó. Nítorí náà, ẹni tí ó bá mọ rere tí kò sì ṣe, ẹ̀ṣẹ̀ ni fún un. Ìyẹn pé gbogbo nǹkan, òun ni mo fẹ́ rántí ní ẹ̀ẹ̀kan. Gbogbo nǹkan pátá ni a gbọ́dọ̀ máa kíyèsí ara, ká máa kíyèsí ìgbé ayé wa. Mo sọ nínú ìgbà tá à ń bọ́ sínú ọdún tuntun yìí wípé tó bá jáde lọ, tó bá padà wọlé, bi ara rẹ léèrè, ènìyàn mélòó ni mo ṣe dáradára sí? Ènìyàn mélòó ni mo hùwà àìdára sí? Bi ara rẹ léèrè nígbà tó bá padà wọlé. Tó bá lè dá ara rẹ lóhùn dáradára, ó fi hàn pé o ti ṣe dáradára nìyẹn. Ògo Ọlọ́run á hàn bó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Ìlérí Olúwa yóò sì máa ṣẹ nìṣó. Yóò dára fún ọ. O ò ní gbọ́ ní àgbọ̀nù. Ògo Ọlọ́run yóò máa farahàn. Bó ṣe máa rí nìyẹn. Ìrànlọ́wọ́ á dìde fún ọ. O ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Lórúkọ Jésù, má ṣe àìgbọràn sí o. Yóò sì dára fún ọ. Ìyanu á ṣẹlẹ̀. Láti iléeṣẹ́ ìránṣẹ́ Divine Church Evangelistic Ministries International ni ọ̀rọ̀ Ọlọ́run ti ń jáde wá. Ẹ lè pè wá tí ẹ bá fẹ́. 080-338-34311 ní ibi tí ẹ lè pè wá sí fún àdúrà, fún ìmọ̀ràn. Á dára fún ọ. Ẹ ṣe rere o. Jésù Olúwa wa. Àmín.